Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Hello guys, hello, somebody buy me kini me Marty mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ ó bá mi lójijì. So the only thing I can say is tó bá ń ṣe èrè wà fún tí ó bá ń ṣe bí èrè wà fún, so advice mi ni pé kí kálukú lẹ́nu láti ṣe èrè. So lónìí ẹ̀kọ́ tí mo tún kọ́ ni pé àwọn rere tó bá ń ṣe fún àwọn ẹlòmíì kò dìgbà tí wọ́n bá ń pè é lójoojúmọ́ láti máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀, but nínú wọn wọ́n retí ọjọ́ tí wọ́n máa san, because with this tí mo rí ó jẹ́ kí n mọ̀ pé tí àwọn èèyàn bá lágbára jù báyìí lọ they can even do more ju eléyìí tí wọ́n ṣe yìí lọ. Mo ti máa ń sọ lọ́kàn ara mi pé fine, mo máa ń sá fún surprise, so gbogbo àwọn students mi ni wọ́n mọ̀ anybody tí ó ti jáde látara mi. So that tó stage kan mo tún wá dúró pé okay, tí any surprise bá máa wá màá rí pé mo ṣe bí ọkùnrin. But today is another story entirely. I can't even stand it, Anyway, the only thing tí mo lè sọ ni pé kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pẹ̀lú ìfẹ́ tí wọ́n fi wọ́n mi, torí tí n bá tún ní kí n continue story yẹn dé àwọn àyè tó deep kò ní dá kí késàrì tún máa fọ́ yamayama níbi iṣẹ́ yìí get. So I appreciate everybody, thank you so much. bẹ́ẹ̀ náà ṣe pọ́n mi lé ọmọ apọ̀n yín lé jù bẹ́ẹ̀ lọ. God bless you all and I appreciate it so much.
orúkọ mi ni Àrí Olúwakẹ́misọ́lá Pèsè aka Aunty Sidi aka World Famous aka Tiekpo aka Chief Tenant. A wà lórí ètò tá ti wá surprise bàbá wa ọ̀gá mi Ibrahim Yekini Itele Mórí Atọ́lágbé wọn dìlọ́. A wà lórí ètò lọ́wọ́lọ́wọ́. Birthday surprise la wá ṣe fún wọn in advance nítorí pé wọ́n deserve ẹ̀. Tó bá jẹ́ wípé nǹkan tí mo plan lọ ìṣọ̀pọ̀ ọ̀gá máa jòkó sílẹ̀ lẹ́kùn kẹ́mi wá. But we thank God and I appreciate all the students. Thank you for your cooperation. God bless you. Gbogbo ẹ̀yin admin, God bless everyone. I dey promise I kọ pé next year ó máa jù báyìí lọ lágbára Ọlọ́run. Wọ́n next year yẹn inú ilé icon láti máa lọ surprise pẹ̀lú nǹkan tó máa tóbi lágbára Ọlọ́run. God will do it. A dẹ̀ gbàdúrà fún icon pé ogun wọn ò ní relẹ̀ torí the more tí icon bá ṣe ń gòkè báyìí láwa náà ń gun òkè jábọ́ lágbára Ọlọ́run. Gbogbo kíbi táwọn ọmọ wọn náà bá dé God will support them. Gbogbo nǹkan tó bá concern icon lọ́nà máa lọ́wọ́ sí. I appreciate everybody. Thank you so much. Kẹ́mi Tìrì ọmọ icon ẹ̀ ṣáà mọ̀ ó pọ̀ ẹlẹ́gọ̀ọ́. Hello beautiful people, orúkọ mi ni Felix Ọmọláìgbọ̀n aka Mr. Jomi èèyàn tó bá Jomi gan kò lè lóhùn mi lẹ́nu tó bá tún lóhùn mi lẹ́nu kò lè ṣe bí Jomi. Yes, èní à ń ṣe surprise birthday fún ọ̀gá wa President Kuti, ọ̀gá mi Itele the icon olórí okun 1 million boys. Ẹ ṣáà dámọ̀ wípé wọn ò kéré rárá nínú ayé, so èní là ń ṣe surprise birthday fún wọn. And thank you so much for coming around. And lágbára Ọlọ́run next year a máa ṣe ó máa tún láàrin ájú báyìí lọ, you know. And thank you all. God bless you so much. Thanks for coming. Thank you. Ojumola, fún mi ní icon student ẹyọ kan. Fún mi one dialogue. Kẹ́ni kejì gbà, kẹ́ni kẹta gbà. Let's go there. Ọ̀bẹ́ kí àwọn ìlú lórúkọ tá a pè fá. Ọ̀bẹ́ kejì jáná lórúkọ tá a pè ṣọ̀dàrà. Pálánjà là ṣọ́kọ̀ọ́lá. Pálánjà là ṣọ́kọ̀ọ́lá. Àbálábà àwọn márùn-ún parapọ̀. Wọ́n lọ́wọ́ fèjì ògbè jọba. Wọ́n ní ṣọ́ṣájẹ́ ìlú bọ̀ bá jọba. Àṣírí rẹ̀ ò ní bò. Mo ní kì í ṣe bí tèmi Késárì. Torí pátápátá lè gún daṣọ́ borí. Àbọ̀tọ́ ló ṣàbọ̀dí ìgbín. Ẹni ẹlẹ́ni ní lọ́ṣọ́ pàdé ẹ̀ka ayọ̀wélé. Ẹni ẹlẹ́ni ní lọ́ṣọ́ pàdé ẹ̀ka ayọ̀wélé.
Orúkọ mi ni Ojúmọ́lá Bello. Mo jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti kẹ́kọ̀ọ́ gboyè ní ilé ẹ̀kọ́ The Icon School of Performing Arts. A wà níbí báyìí lénìí láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọ̀gá wa èyí tó kù díẹ̀ tó máa wáyé. Inú gbogbo wa dùn láti wà ń bí lónìí. Tálẹ́ni tá à ń pe orí ẹ̀ wọ́n ní bàbá porí akọni àfidàlálẹ̀ gàràgà. Ibrahim Yekini Bakare aka President Kuti. Ọ̀gá mi dára ẹjẹ́ ń kì í toró tó kí. Mo ní ẹjẹ́ ń kì í toró tó kì. Wọ́n pé ọmọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Ènìyàn lọ̀gá mi tẹ̀gàn ló kù. Inú gbogbo wa dùn láti wà ń bí lónìí. Àwa gbà ládùúrà wípé kí ọba Aláwùrábí kó jẹ́ kí ọ̀gá wa kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú àlàáfíà, owó, ọlá láàrin ọmọ àti aya rere pẹ̀lú àìkú tí ṣe baálẹ̀ ọrọ̀. Ẹ ṣé.
Ẹkúlé làǹkárá lé ẹ̀kọ́ ọ̀nà làǹkérọ̀nà. Orúkọ mi ni Àró Oyèbùsọ́lá, ọmọ Itele the icon. Ọ̀gá mi máa ń sọ pé ẹni tó bá mẹni sí tí ò ṣẹ̀sín tó bá mu báràn kò lè yarọ. Tẹ́dì yẹn bá yín léyìn ó yẹ kó ti máa yé yín. Ọ̀gá wa ni the best. Ọ̀gá mi ló gba yìí jù. Ọ̀gá mi jẹ́ ẹni tí mi ò lè fi wé ẹnì kankan. Mo ti rí ọ̀gá, mo dẹ̀ ti rí àwọn ọ̀gá. Ṣùgbọ́n ọ̀gá mi jẹ́ ẹni àkọ́kọ́. Ó dàbí ẹ̀gbọ́n sí mi, ó dàbí bàbá sí mi, ó dàbí ẹni bí ọkàn mi. Ó jẹ́ ìfẹ́ mi. Ó jẹ́ ẹni tí inú mi máa ń dùn tí bá ń rí táwọn òyìnbó máa ń pè ní joy giver. He is my joy giver. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú mi pàdé aláwòrán bíi ti ọ̀gá mi. Mo gbàdúrà wípé lágbára Ọlọ́run àdá ọba ọkọ ọba kò ní ṣá wọn. Wọn ò ní rìn jọ́tẹ́bí ń pọ̀nà, wọn ò ní sílé jọ́tẹ́bí ń palẹ̀. Ibrahim Yekini Abiodun Salako ọ̀gá ti tèmi. Number 1 is always number 1. Lókè lókè lọ́lá kú fáyà kùn lágbára Ọlọ́run. Inshallah bí kúdùrọ́ tún lè láì. Nínú owó, nínú ọlá, nínú àlàáfíà lágbára Ọlọ́run. A ní kábàámọ̀ nígbà kankan pé ẹjọ́ lórí wa. Inú wa máa dùn ní gbogbo ìgbà ni. Orúkọ tèmi ni Olúwatóyìn Empro, the PR of second product Itele. Ọ̀gá mi ni, ẹ̀gbọ́n mi ni, bàbá tó fa gbogbo alọ́wọ́ sókè tó dẹ̀ tó ń jẹ ayé. He is a very, very nice person. To be candid, he is a very, very nice person. He is a brother, he is a father, he is everything to me. Wọ́n ń ṣe ẹni tó máa ń fi ọ̀rọ̀ àwọn èèyàn ṣeré rárá. Wọ́n mú gbogbo students bí ọmọ. Wọ́n dẹ̀ ń tọ́ wa sí ọ̀nà. Ọ̀gá tó kọ́ wa láti máa sọ sorry at the right time àti thank you at the right time. Kírẹ́tà ni yẹ wọ́n sí, kírẹ́tà ni dúpẹ́ lọ́wọ́ wọn. Ta ni wá tí ò bá sí wọn? A fi gbogbo àsìkò àṣetún bí dúpẹ́ lọ́wọ́ wọn fún gbogbo orí tó ti ń ṣe fún wa. Ẹ ní kú ní kékeré ọ̀gá wa. Àrùn kárùn ò ní ṣe yín o, gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé a máa yọrí sí rere. Ọdún tẹ́ ṣe yìí ẹ máa ṣe 100 lágbára Ọlọ́run, ẹ máa ṣe 200, ẹ máa ṣe 300 nínú owó, nínú àlàáfíà, nínú gbogbo nǹkan tó dánú ayé. Bàbá at kìnìkan looking at 16. Orúkọ tèmi ni Abiola Azeez tí gbogbo ayé mọ̀ sí Baba Soja. Mo jẹ́ ìkan lára àwọn ọmọ akẹ́kọ̀ọ́ the Icon School of Performing Arts. Ẹ wo ọ̀pọ̀ kò kágbọ̀n afẹ́fẹ́ ní bá lọ. Ọ̀gá mi ọ̀gá dáadáa ni, ọ̀gá tó fẹ́ kí gbogbo àwọn ọmọ ẹ̀kọ́ gòkè ni. So ọ̀rọ̀ tí ò bá fi lọ wọn tó gbọ́ wá bá ẹ pé bọ̀bọ̀ ẹ báyìí ló ṣe máa ṣe kínní torí pé wọ́n fẹ́ kí ìwọ náà kó dáa fún ẹ torí tó bá dáa fún ẹ nìdùnnú tiwọn. Tí mo ṣe wà báyìí tí bá wá fún mi irú ọ̀gá báyìí ni mo tún tọrọ kí Ọlọ́run kó yọ̀ǹda fún mi torí pé èèyàn dáadáa ni ọ̀gá wa. Ẹ ṣé.
Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.